mínísítà ọ̀rọ̀ ìlú àbújá tó tún jẹ́ gómìnà àná ní ìpínlẹ̀ Rivers Wike ó mà ti tú àṣírí nípa olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party lásìkò ètò ìdìbò ọdún 2023 ìyẹn Alhaji Atiku Abubakar ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP àti ẹni tó ń ṣiṣẹ́ lábẹ́ tó jẹ́ olórí oko orílẹ̀-èdè yìí ìyẹn ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti Wike tó sì ti jẹ́ kó di mọ̀ wípé lọ́dún 2027 tí ètò ìdìbò míì tún bọ̀ òun ò ní ṣe méní ṣe méjì o ààrẹ Bọ́lá Ahmed Tinubu lòun tó ń bá lọ òun yóò ṣiṣẹ́ fún yóò sì di ààrẹ fún sáà kejì lọ́dún 2027 ẹ̀rọ ti wípé bó tilẹ̀ jẹ́ pé ògùn nígbòǹgbò ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ní Wike ṣùgbọ́n lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2023 níṣe ni òun àti àwọn gómìnà ẹgbẹ́ bíi mẹ́rin míì tí wọ́n pera wọn ní G5 ìyẹn gọ́vnà 5 ni wọ́n máa ṣiṣẹ́ tako olùdíje wọn Alhaji Atiku Abubakar tí wọ́n gbàbọ̀dé fún un tán lọ ṣiṣẹ́ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun àtàwọn bíi gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Òkè Ìpazù ti ìpínlẹ̀ Abia gómìnà Ifeanyi Ugwuanyi ti ìpínlẹ̀ Enugu àti gómìnà Samuel Ortom ti ìpínlẹ̀ Benue ìníwájú ọ̀lẹ́dí àpòpọ̀ tó ṣiṣẹ́ tako Atiku tó sì jẹ́ pé láti ìgbà náà ìní Atiku àti Wike náà ti di ọ̀tá tàbí náà ń ẹ̀tù tí ó sì jẹ́ pé ìjà wọn ó fún ẹgbẹ́ òṣèlú PDP sí wẹ́wẹ́ kó tó wá di pé Alhaji Atiku Abubakar ó fi ìbínú kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP ní nǹkan bíi ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn tó gba ẹgbẹ́ òṣèlú tí ò tí ì kéde ẹgbẹ́ òṣèlú tó fẹ́ darapọ̀ mọ́ ṣùgbọ́n tí gbogbo ayé ti mọ̀ pé ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ni ó fẹ́ darapọ̀ mọ́. ṣá o lọ́jọ́ ajé tí í ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tá a wà yìí ìyẹn tí í ṣe ọjọ́ kẹrin nínú oṣù kẹjọ ọdún 2025 the 4th of August 2025 tí Wike tó ń ṣèpàdé pẹ̀lú àwọn oníròyìn èyí tó máa ń ṣe lóṣooṣù ìyún monthly media chat ìyẹn ló ti jẹ́ kó di mọ̀ wípé àṣírí tó ń fẹ́ tú ni pé ìdí tí Atiku fi sá kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP ni pé ó tún fẹ́ díje dupò ààrẹ lọ́dún 2027 ṣùgbọ́n olóhùn láti pé irú òun àtàwọn míì táwọn oníjó orí tíkẹ́ẹ̀tì náà gbà wà ńbẹ̀ orílẹ̀ ló dẹ́rùbà Atiku tó fi sá kúrò ó ní kan wo ìgbésí ayé Atiku ó nítorí ààrẹ tó fẹ́ dà inú fi kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2007 bọ́ sínú ẹgbẹ́ òṣèlú AC onígbà tó yá ó tún sá kúrò nínú ẹgbẹ́ òṣèlú AC ó tún sá lọ sínú ẹgbẹ́ òṣèlú PDP padà ó ní nítorí ọ̀rọ̀ ààrẹ tí ò tó bọ́ sí lọ́wọ́ tó sá kúrò ó tún darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC onígbà tí ò tó rí gbà mẹ́ẹ̀ tí ò rí tíkẹ́ẹ̀tì ààrẹ gbà ó tún sá padà sí PDP onígbà tó tún mọ̀ pé òun ò tún ní rí ìgbà lọ́dún tó ń bọ̀ lọ́dún 2027 ó ti sá kúrò báyìí tó sì ní kálóhùn ní ọmọ Atiku ni òun yóò pé jókòó pé bàbá mi dádì mi kí ni tẹ́ ń wá gan ọmọ ọgọ́rin ọdún ní 80 years kí ni tẹ́ ń wá tẹ́ ń sá kiri nínú ẹgbẹ́ òṣèlú tó sì jẹ́ pé ọ̀rọ̀ yìí ni Wike ló tú nípa àṣírí ló tú nípa Alhaji Atiku Abubakar. ṣáà lórí ọ̀rọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu Wike tú àṣírí pé òun ni yóò tún ṣe sáà kejì olóhùn ni yóò ṣàtìlẹ́yìn fún bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ Nàìjíríà ó ní ìṣòro Nàìjíríà kọjá ntẹ́nìkan lè ṣe ó ní kódà bí Tinubu lo ogún ọdún nípò ààrẹ ó ní ó lè parí ìṣòro tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà.